Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run, aṣeyín lọ́ba, ọlọ́run aláàánú wa, olóore ọ̀fẹ́ wa àti olùfẹ́ wa ọ̀wọ́n. A fi ògo fún orúkọ yín fún àánú tí a rí gbà láti tún rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù oore ọ̀fẹ́ yìí. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Olúwa, ọ̀rọ̀ tí a gbọ́ lé ní kó ṣayé àtọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè kọ. Ní ọjọ́ àìkú ọjọ́ 19 oṣù karùn-ún. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé jẹ́ olùṣe àkọ́sórí. La mú nínú ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkejìléníogún. Ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkejìléníogún. Ṣùgbọ́n kí o jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí o má sì ṣe jẹ́ olùgbọ́ nìkan, kí o má ṣe tan ara rẹ jẹ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí ìkeje ẹsẹ̀ ìkẹrìnléníogún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Mátíù orí ìkeje ẹsẹ̀ ìkẹrìnléníogún títí dé ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ tèmi wọ̀nyí, tí ó bá sì ṣe wọ́n, èmi fi wé ọlọ́gbọ́n ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sí orí àpáta. Òjò rọ̀ o, ìkún omi sì dé, afẹ́fẹ́ sì fẹ́ wọn. Wọ́n sì bi ilé náà, kò sì wó o, nítorí a fi ìpìlẹ̀ rẹ̀ sọlẹ̀ lórí àpáta. Ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ tèmi wọ̀nyí, tí kò sì ṣe wọ́n, òun ni èmi fi wé aṣiwèrè ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sí orí iyanrìn. Òjò sì rọ̀, ìkún omi sì dé, afẹ́fẹ́ sì fẹ́, wọ́n sì bì lu ilé náà o, ó sì wó o, wíwó rẹ̀ sì pọ̀ jọjọ. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbé ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkejìlélógún títí dé ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Ó sọ fún wa pé a kò gbọ́dọ̀ jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ nìkan o, bí kò ṣe olùṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ó sọ pé àwọn tí kò bá jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, wọ́n ń ta ara wọn jẹ ni o. Ó sì jẹ́ kí ó yé wa pé aṣiwèrè ni wọ́n o. Gẹ́gẹ́ bí bíbélì kíkà wa fún tòní, aṣiwèrè ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí kò sì fi sí ìṣe. Irú ẹni bẹ́ẹ̀ dàbí ẹni tó kọ́ ilé rẹ̀ sórí iyanrìn. Lára àwọn ènìyàn tí Ọlọ́run pè ní aṣiwèrè, gẹ́gẹ́ bí ìwé orin Dáfídì orí 14 ẹsẹ̀ ìkíní ti sọ, ni àwọn tó sọ pé Ọlọ́run kò sí. Bí mo bá bi ọ́ gẹ́gẹ́ bí ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì pé ṣé wọ́n gbàgbọ́ pé Ọlọ́run wà, ó ṣeé ṣe kí wọ́n sọ pé bẹ́ẹ̀ ni. Ìbéèrè náà ni pé kí ló wá dé tí wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run ṣeré o? Kí ló dé tí wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run ṣeré? Àwọn tí a pè ní aṣiwèrè ni àwọn tí kò ka ọ̀rọ̀ rẹ̀ kún. Àwọn tí kò ka ọ̀rọ̀ Ọlọ́run kún. Ọlọ́run kò ní, àwọn wọ̀nyí ni kò ní ìbẹ̀rù Ọlọ́run o. Ìwé òwe orí ìkíní ẹsẹ̀ ìkeje sọ pé ìbẹ̀rù Olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ìmọ̀ o. Ní tí gbogbo wa bá bẹ̀rù Ọlọ́run alágbára, a ò ní ṣe àìgbọràn sí ọ̀rọ̀ rẹ̀ o. Aṣiwèrè ni àwọn tó ń ṣàìgbọràn sí Ọlọ́run fún àwọn nǹkan. Òye wọn ni pé màá gbọ́ràn sí Ọlọ́run o nígbà tí mo bá fẹ́. Àwọn kan, màá gbọ́ràn sí Ọlọ́run o lọ́nà tí mo fẹ́. Àwọn mìíràn, àti èyí tí tó bá rọrùn fún mi, òun nìkan ni èmi yóò ṣe. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ti ń sọ ìbẹ̀rù Ọlọ́run nù o. Nínú ìwé Mátíù orí 21 ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n, Jésù sọ nípa ìtàn bàbá tí ó sọ fún ọmọ rẹ̀, lọ ṣiṣẹ́ nínú oko mi. Ọmọ náà fèsì, mi ò lọ o. Ó wá padà ronúpìwàdà, ó sì lọ. Báwo ni bàbá rẹ yóò ṣe fún ọ ní àṣẹ, wàá sì wá sọ fún un lójúkorojú pé mi ò lọ? Tí ó bá jẹ́ pé bí a ṣe tọ́ mi ni a ṣe wo ìwọ náà dàgbà, ìyà díẹ̀ yóò tilẹ̀ tẹ̀lé ìwà àfojúdi náà o. Fún ọmọ kejì, bàbá rẹ̀ fún un ní àṣẹ kan náà, ó sì wí fún un pé òun yóò ṣe, ṣùgbọ́n kò ṣe. Ìwé òwe orí 25 ẹsẹ̀ ìkọkàndínlógún sọ pé irú ẹni bẹ́ẹ̀ dàbí eyín tí ó ṣẹ́ àti ẹsẹ̀ tí ó yẹ̀ lórí ike rẹ̀. Ẹni tí yóò já ọ kulẹ̀ ní àsìkò tó léwu. Ẹ̀wẹ̀, ọmọ kẹta wà tí o lè má tètè ṣàkíyèsí nínú ibi kíkà yẹn o. Òun ni ó sọ ìtàn náà
Jésù Kristi fúnra rẹ̀ ni ọmọ náà ni ó wí pé èmi yóò lọ, tó sì lọ. Ìwé Àìsáyà orí ìkẹfà ẹsẹ̀ ìkẹjọ, nínú ìwé Mátíù orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlógójì, ọmọ yìí kan náà sọ pé kì í ṣe bí èmi ti fẹ́ o, bí kò ṣe bí ìfẹ́ ti ìfẹ́ rẹ. Jẹ́ kí ìwòye rẹ sí ọ̀rọ̀ Ọlọ́run nígbà gbogbo máa jẹ́ kì í ṣe bí èmi ti fẹ́, bí kò ṣe bí ìwọ ti fẹ́. Àdúrà mi ni pé ìwọ yóò máa ṣe ìfẹ́ Ọlọ́run nígbà gbogbo gẹ́gẹ́ bí ìfẹ́ Jésù. Kókó ọ̀rọ̀: gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run ní kíákíá àti pátápátá ní ìgbà gbogbo, yálà ó wọ̀ fún ọ ni tàbí kò wọ̀ fún ọ. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, oore ọ̀fẹ́ láti máa gbọ́ràn nígbà tí ó wọ̀ àti ìgbà tí kò wọ̀. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Oore ọ̀fẹ́ láti yọ̀ǹda fún yín pátápátá ní gbogbo ọjọ́ ayé mi gbogbo. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi kí n jẹ́ tiyín, kí n máa gbọ́ tiyín, kí n sì máa ṣe ìfẹ́ yín, kí n máa jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ yín. Nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, kí ẹ máa bá mi share, kí ẹ dẹ̀ máa bá mi comment nípa rẹ̀. A kú ìsinmi èní o, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.